ẹ̀kẹ́ ni mo máa dó fọ́tìlé gbàngbàng. Mo rí fọ́nrán kan nínú ilé ìtọ́jáde láti Ìlọrin tí wọ́n sì tún fi dá wa lójú pé àtẹ̀jáde ó jáde, ìpinnu àwọn ó jáde lórí ẹ̀. Fọ́nrán ọ̀hún ló dá lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti ìró ẹkùn. Ńkọ̀pẹ́kọ̀pẹ́ náà ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìró ẹkùn nílùú Ìlọrin. Àwọn agbẹjọ́rò kan ni wọ́n wá jáde, àwọn agbẹjọ́rò tẹ́tí mọ̀ bí ẹ mọ owó náà ni. Àwọn agbẹjọ́rò tá lè pè ní ọlọ́pàá ànábì nílọrin. Àwọn agbẹjọ́rò tó jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ tó bá ti rọ̀ mẹ́sìn Islam nílọrin, àwọn ni ẹ bá lọ́wọ́ wọn, àwọn ni ẹ bá lẹ́nu wọn, àwọn ni wọ́n máa ń pè láti dìde gbìjà ẹ̀sìn Islam nílọrin. Ìlú Ìlọrin kìí ṣe ìlú fìtínà fa, ìlú Ìlọrin kìí ṣe ìlú jàgídíjàgan, ìlú tó jìnnà síná tó sún màálù jánà Ìlọrin ni. Bọ́tì ń bí ọdún bíi mélòó kan sẹ́yìn, ìlú Ìlọrin dè lo jàgídíjàgan torí pé òwò tí ọ̀kan wọn ni wọ́n ń yọjú sí, ní tí ò gún wọn lápá tí ò gún wọn lẹ́sẹ̀, òun náà ni wọ́n ń torí ẹ̀ tó kó wálé sí. Ọlọ́sùn ń bọ̀ sun ẹ̀ ló ṣe bọ̀ sun tẹ́ gbàgbé. Ìlọrin ọ̀hún náà ni wọ́n ti dáná sunlé ìyá ọlọ́sùn kan nínú ọdún tó kọjá lọ yìí. Ọlọ́lé ọdún àbí kó tó dé náà ni wọ́n dáná sunlé ẹ̀. Ilé tó ti kọ́ more than 20 years, Ìlọrin tó ti ń gbé látọ̀pọ̀lọpọ̀ ọdún. Àwọn àfáà kọ́kọ́ wá bá àwọn sì pàdé o. Nínú ìpàdé àwọn làwọn ti fẹ́nu kò pé kí Ọ̀ṣun ó kúrò ní agbègbè àwọn o, torí pé bí ọ̀bá dẹ̀ lọ òun lòun ọlọ, bí ọ̀bá dẹ̀ lọ ń tó bá rí lẹ́yìn ẹ̀kọ́ mọ́ faramọ́. Ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ láwo ni mo gbọ́ tí Yorùbá wí. Òwò kì í fún òwò lọ́rùn mo gbọ́ táwọn baba ńlá baba wa sọ. Ẹ̀sìn tó bá wu ẹ̀dá lẹ̀dá sìn láyé. Tìlú Ìlọrin pẹ̀lú àwọn mùsùlùmí kọ̀ọ̀kan láàrin wa ló jẹ́ kàyéfì. Onígbàgbọ́ pé kẹ́ni tí ń ṣẹ̀sìn Islam ọmọ ṣe, onígbàgbọ́ pé kẹ́ni tí ń sọ̀rọ̀ ọmọ ṣe. Àwọn èèyàn ká tiẹ̀ mọ́ kọrin kan gbà kan, àwa ó sọ̀rọ̀ ilé wa o, àwa ó sọ̀rọ̀ ilé wa o, àwa ó sọ̀rọ̀ ilé wa o, àwa ó sọ̀rọ̀ ilé wa o. Ẹ̀sìn kan ò pé óye, ẹ̀sìn kan ò pé káwa má sọ̀rọ̀, àwa ó sọ̀rọ̀ ilé wa o. Meanwhile, gbogbo à ń ṣàfà, à ń ṣèmọ́ọ̀mù, à ń ṣẹ̀sìn yìí, kálukú wọn náà ni wọ́n máa ń padà sílé bọ́rọ̀ bá ti débi líle. Are you telling me pé kò sí Christian tàbí Muslim tó ti bọ́rọ̀ ẹ̀ débì kan tó bá dé kórìíta kò yé mi tí nǹkan lọ́jú pọ̀ bí ẹsẹ̀ télọ̀ tí wọ́n wá pé ẹ padà lé ẹ̀rí fẹsẹ̀ lé tọ́? Are you telling me pé kò sí? Tó sì jẹ́ pé ńgbà wọn fẹsẹ̀ lé tọ́ lóòótọ́, àfi bí ẹni pé ẹsẹ̀ lé ló fi bẹ̀ ní bùkátà wọn bá sì bí yálọ̀ náà wọn bá sì là, níṣòro wọn bá sì lọ, ní tí wọ́n torí ẹ̀ lọ náà bá sì rọ́nà àbáyọ sí. Bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ kí wá ló dé? Èmi lọ́sẹ̀lẹ̀ tá à ń fi ń tanra wa, why are we tanra wa? Now àwọn oníṣẹ̀ṣe ti lélẹ̀ yìí, àwọn ò pé kírísítẹ́nì ọmọ lọ chọ́ọ̀chì, wọn ò pé kí mùsùlùmí ọmọ lọ mọ́sálásí. Oníṣẹ̀ṣe kan kò tí ì ṣe bẹ́ẹ̀ rí. Ntí ọba wọn ni wọ́n máa ń gbọ́ ntí wọn, ntí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ ni wọ́n máa ń tẹ̀lé. Wọn ò ẹ̀ tí ì lè rí ẹni tí ń bọ̀ Ògún kọ́ lọ dó sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday. Ẹ lè rí ẹni tí ń bọ̀ Ṣàngó kọ́ lọ dó sẹ́nu ọ̀nà mosque lọ́jọ́ Jímọ̀. Rárá o, wọ́n á fi kálukú lẹ̀ láti ṣe tiẹ̀. Ẹ̀ ń bá wá lòun ó dì wọ́n lọ́wọ́ tiwọn náà ni wọ́n máa ń bínú sí. So
barrister yìí ni wọ́n ń pè ní barrister US Imam. Àwọn ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún síta, àbí kápẹ́ nìkan fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé lórí ọ̀rọ̀ irú ẹkùn tí wọ́n ṣèfilọ́lẹ̀ rẹ̀ nílọrin kọ̀pẹ́kọ̀pẹ́ pé ìyàwó wọn kọ sí, wọ́n sì láwọn ọkọ̀ àkankan tí àwọn ọkọ̀ àkankan tó dáa sí ju pé àwọn kórìíra ajá, àwọn sì kórìíra alájá. Sunday Igboho lalájá tòró ń lónìí ìrú ẹkùn òun lájá. Àwọn ọ̀gbà ti Sunday Igboho, àwọn òsì gbata jẹ́ tó mú dání. Ọ̀rọ̀ táwọn sì ń sọ ohun lóòótọ́ làwọn ọ̀gbẹ́nu gbogbo Ìlọrin sọ̀rọ̀. Ìlọrin àtọba wọn gbé ìgbésẹ̀ fúnra wọn, ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ táwọn dálẹ̀, àwọn náà gbé ìgbésẹ̀ tàwọn. Alright, mo wá ní kí wọ́n tiẹ̀ tó gbé ìgbésẹ̀, ẹja ọkọ̀ la nǹkan bíi mélòó kan yé wọn ká sì láyéra wa. Ṣe rí bó ti wù kí ẹ̀dá ó rò ó sí, tàbí bó ti wù kí ẹ̀dá ó sọ ọ́ sí, àwa tá a rílé ayé gbé làwa tá a lẹ́sìn. Mo fọlọ́run búra, àwa gangan la rílé ayé wá, because aláyọ̀ ànípọ̀sìn. I love myself for not being religious. Wọ́n bí mi nínú Christianity, ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú kankan, nígbàgbọ́ nínú tán pè lẹ́sìn, ṣùgbọ́n mo ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún gbogbo ẹ̀sìn. Mo respect Islam, mo respect Christianity, mo respect àwọn alábàáláyé gan rẹpẹtẹ, because majority àwọn alábàáláyé ni wọ́n ń ṣe gbòógì tí mú ọ̀ràn kúrò lára wa, tí mú àrùn kúrò lára wa, tí mú àìsàn kúrò lára wa. Ǹjẹ́ oní Jésù ti ń pe Jésù, n ò rí bí wọ́n ti wo àìsàn rí yàtọ̀ sí propaganda lórí TV. Ǹjẹ́ àti ń fa láìlá ìlànláò láìlá ìlànláò láìlá ìlànláò. Àrùn ẹ̀tẹ̀ ò torí ẹ̀kọ́ lọ lára èèyàn. Bẹ́ẹ̀ bá wá ráàfà tàbí máàmù tàbí ẹlẹ́sìn kan tí ìṣẹ̀sìn ìbílẹ̀, either Christian or Muslim, bó bá tọ́jú aláìsàn, ẹ lọ wọnú yẹ̀wò ẹ̀wò, ó ń po nǹkan kan pọ̀ mọ́ nǹkan kan. Ìbáàjá àwọn tí ń gún ọṣẹ white ń gbé ẹ lọ rọṣẹ joy kan wá, ẹ lọ rọṣẹ lọ́ọ̀sì kan wá, ẹ lọ ra kinní kan wá, wọ́n ń gún nǹkan kan mọ́, iná ń fún yín pé kẹ́ ẹ lọ fi wẹ̀. So ìṣẹ̀ṣe náà ń pè yẹn. Kò síbi tán Bíbélì ti sọ wípé ẹgún ewé kinní kan mọ́ egbò kinní kan, kẹ́ wá lọ́pọ̀ mọ́ kinní kan, kẹ́ wá fi ṣàgúnmu àbí ṣàṣejẹ tàbí máa fi para. No, kò síbi tán ti sọ bẹ́ẹ̀. Alright, ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Làwa tá a rílé ayé wá làwa tá a lẹ́sìn. Because n bá fẹ́ fẹ́yàwó sí ní ìsìn, n ò ní ṣẹ̀ṣẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ pé are you a Christian or Muslim? Torí kò sí èlé tí mo fẹ́ pa jẹ́ ń bẹ̀. Ìbá jẹ́ Christian or welcome, ìbá jẹ́ Muslim or welcome. Bó bá tún wù mí mo tún lè jọ́ máa lọ ṣọ́ọ̀ṣì, bó bá wù mí mo tún lè jọ́ máa kírun. Mo fọlọ́run búra. Torí pé mi ò lọ ṣọ́ọ̀ṣì ò túmọ̀ pé sípẹ́ tí ń lọ ẹbẹ̀lẹ́gbẹ́ ọ̀dọ̀ mi ò gbọ́dọ̀ lọ rárá. Ẹ̀sìn bá bọ̀ gbọ́mọ́là. Àìlọ ṣọ́ọ̀ṣì tèmi ò túmọ̀ sí pọ́mọ mi ò gbọ́dọ̀ lọ. Àìkírun mi ò túmọ̀ sí pé ìyàwó mi ò lè mú àgé kó ṣàlùwàlá kó kí wákàtí 5 ẹ̀ lójúmọ́. Ẹ̀sìn tí ẹnu, ìgbàgbọ́ tí ẹnu. So mùsùlùmí máa ń pé ọmọ mi ò lè fẹ́ lẹ́sìn kiri yó. Àwọn kírísítẹ́nì kankan náà mọ̀ pé sọ̀wárí èèyàn gidi nínú ṣọ́ọ̀ṣì mọ́. O rí kírísítẹ́nì ẹgbẹ́ tó lè fẹ́ mọ́. Ó sì á jẹ́ àwọn ẹlẹ́sìn kejì lọ́wọ́ lọ ń fẹ́. Wọ́n mọ̀ pé àwọn ẹlẹ́sìn kejì. Gbogbo àwọn nǹkan yẹn discrimination ni. Ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. So mo wá rí fọ́nrán ọ̀hún. Mo bá fọ́nrán ọ̀hún pàdé. Níbi tí barrister ọ̀hún ti sọ̀rọ̀. N ò wá fẹ́ lu àmì fàágùn. Mo fẹ́ play ọ̀rọ̀ wọn. Kí n sọ gbólóhùn méjì péré, kí n sì yẹ̀bá kó lórí ìtàkùn ayélujára. Kémi ọ lọ fi bẹ́ẹ̀kẹ́ lílẹ̀, gẹ́yìn inú re fi bẹ́ẹ̀kẹ́ lílẹ̀, ká lè máa múra ṣẹ́ tọ́lá. Wẹ́rẹ́dìwẹ̀rẹ̀, ọdún yìí tó ń parí lọ. Ìwọ̀nba tó kù kọ́dún ó parí. Mọ̀ ń rawọ́ ẹ̀bẹ̀ sólódùmarè, má jẹ́ ń bọ ọdún lọ tọmọtọmọ. Ọdún yìí parí lọ, oṣù keje ti fẹ́ tẹnubọ́pọ̀. Kọ́lọ̀ wọn má jẹ́ kó parí lẹ́yìn wa. Àmì là á ṣe. Alright, ẹ farabalẹ̀ bí ìyàwó tó fún ọbẹ̀ dájọ́. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí. Lo and behold, wọ́n ní right sí opinion àti decision wọn. Ṣùgbọ́n lọ́kàn tèmi, àdẹ̀ tó lè sọ bẹ́ẹ̀. Ẹ ń bá ti jẹ́ agbẹjọ́rò tàbí ẹni tó jẹ́ ẹni tó ń gbè fún ìjọba, mi rò pé ó yẹ kí wọ́n ó fèsì ẹ̀sìn kan
àtún wá lè sọ pé olóòṣà ti so òòṣà rẹ̀ bó ti wù eégún fẹ́gún òòṣà fóòṣà bó bá ti rówó lóró ni ó ṣe nǹkan ẹ̀. So mi ò blame wọn ṣùgbọ́n ẹ jẹ́ ká la nǹkan tí ò yé wọn nínú nǹkan tí wọ́n sọ. ṣé lóòótọ́ nìgbòho ṣe tí wọ́n ló ṣe lóòótọ́ nìrú ẹkùn ní àjẹ́ndà míì ẹ já gbọ́rọ̀ lẹ́nu oníkàn kó dún pọ̀n. ẹ bá wa dárúkọ yìí sàn àti bí ẹ ṣe jẹ́. aṣọ lọ́ọ̀yà ní bẹ lọ́rùn. Salaam olùkọ́ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad. ẹ má bínú ọjà rí. ẹ bá wa dárúkọ yìí sàn àti bí ẹ ṣe jẹ́. aṣọ lọ́ọ̀yà ní bẹ lọ́rùn wọn o wọ́n kọ́kọ́ ṣe àwùsùbìláì mìíràn ṣètánì rọ̀jìm kí wọ́n tó lè sọ̀rọ̀ kan tó lè dárúkọ ara wọn lásán. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Olùkọ́ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní sí US Imam. Ẹnì kejì mi tí a jọ dúró òun náà ni AA Abọ́lájí Àjàsà. lọ́ọ̀yà lẹ́ni yẹn náà àwọn méjèèjì náà jọ máa ń represent àwọn ẹgbẹ́ Ìlọrin kan gbà náà ńgbà tí wọ́n ń bá ta lọ́lọ́run fàjàngbọ̀n. tí a jẹ́ aṣojú fún Ìlọrin Heritage Preservation Foundation. Ìlọrin Heritage Preservation Foundation ńlẹgbẹ́ wọn tí wọ́n dá kalẹ̀ ni wọ́n ń gbẹnu sọ̀rọ̀ fún wọ́n ti sọ clearly báwọn ọ̀gbẹ́nu sọ fún gbogbo ọmọ Ìlọrin. ó tọ́sẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá kí lẹ lè sọ lórí rẹ̀. àkọ́kọ́ ní pé mi ò lágbára láti gbẹnusọ fún Ìlọrin bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára àmọ́ gẹ́gẹ́ bí foundation ti ti wa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà là á fẹ́ máa protect lọ́dọ̀ títí wa àwa náà faramọ́ a sì padà gbé jáde láìpẹ́ pé a faramọ́. and then yes sir. Okay. Ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ̀ fi faramọ́. ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìrù ẹkùn lẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni. now ẹni tó dá ìrù ẹkùn lẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ wípé divisionist ni nǹkan mélòó ni Sunday Igboho ti pín nẹ̀sàn-án ilé ayé la ti bá a káwọn èèyàn wà ní orílẹ̀-èdè kan kórílẹ̀-èdè ọ̀hún ọmọ ṣe tí wọ́n ń fẹ́ èèyàn ń kó nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí mi àtìrẹ́ni tó kó nínú ẹgbẹ́ òṣèlú kan tó tún lọ dá mi lẹ̀ it's as simple as that àti orílẹ̀-èdè tó jáde kó nínú orílẹ̀-èdè it's as simple as that ìyẹn ò tí ì sọ ẹni yẹn di divisionist agitate ìyà ń jẹ wá nínú orílẹ̀-èdè yìí ìfẹ̀míṣòfò ọ̀pọ̀ jù nínú orílẹ̀-èdè yìí ìpúrọ́mọ́ ni tako ni ọ̀pọ̀ nínú orílẹ̀-èdè yìí ìyanijẹ́ pọ̀ nínú orílẹ̀-èdè yìí ìgbénipa pọ̀ nínú orílẹ̀-èdè yìí ìfinisọ̀fà pọ̀ nínú orílẹ̀-èdè yìí ìyà ń jẹ mẹ̀kúnnù nínú orílẹ̀-èdè yìí ọ̀nà wo la fi lè bọ́ nínú ìyà tí ń jẹ wá yìí ọ̀nà wo la fi lè bọ́ nínú ìyànjẹ yìí ò ní wípé àwọn ẹ̀yà tó kù tá à ń bá gbé tá à ń bá ṣe tá à ń bá lò wọn ò bá wa lára mu ìwà wọn ọjọ́ ti wá èrò wọn ọjọ́ ti wá ìlépa wọn ọjọ́ ti wá àṣà wọn ọjọ́ ti wá ìṣe wọn ọjọ́ ti wá èròǹgbà wọn ọjọ́ ti wá ìmúra wọn ọjọ́ ti wá. ó kí a wá discover wípé tìpátìkùkù wọn fi kó gbogbo wa papọ̀ wọ́n máa fi tìpátìkùkù kó wa papọ̀ a lè fẹ̀rọ̀ wẹ́ẹ́rẹ́wẹ́ ẹ̀rọ wọ́ọ́rọ́wọ́ ká fi túra wa ká kí kálukú sì dúró lọ́tọ̀ọ̀tọ̀ kálukú jókòó lé bàbá ẹ̀ kí ìgbésí ayé wọn lè tẹ̀síwájú eléyìí ò tí ì sọ Sunday Igboho di divisionist so mò ń sọ fún Barrister yìí kó máa yé wọn pé ẹnikẹ́ni tí ó bá ti lè béèrè ẹ̀tọ́ ẹ̀ ẹrú ru onítọ̀hún ó sì títí dalẹ̀ tí nǹkan bá tọ́ sí ọ tó rẹ̀ mọ̀ pé nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ you can as well ask pé kéde tí ò fi rí bó ṣe yẹ kó rí o pé bọ́yá ẹ jẹ́ ń jókòó lé bàbá mi kò sí ní tó bá rí ń bẹ̀ o. ní
tó sàn ń sọ̀rọ̀ nípa bí wọ́n sì fọ́ Nàìjíríà, òun ló ń champion. bí wọ́n ṣe fọ́ Nàìjíríà, tí Nàìjíríà ò bá dùn, tí Nàìjíríà ò ṣeé gbé, kò burú bọ́n bá fọ́ tán bá fọ́ Nàìjíríà, kì í ṣe pé kí Nàìjíríà ò lè bàjẹ́. kò sẹ́ni tó sọ pé kógun ó wáyé ní Nàìjíríà. n tá ń béèrè fún ní Nàìjíríà ni pé ẹ jẹ́ kẹ́ mọ́ ọlọ lẹ́mọ́ káfí ọlọ láfè. ìgbà náà làlàáfíà tó lè wà fún wa. ìgbà náà làlàáfíà tó lè wà fún wa. tán bá fọ́ Nàìjíríà, ìbáwọn ará òkè ọya dúró sókè ọya, àwọn sí east ó dúró sí east, àwa ti south west ó dúró sí south west. kálukú ọmọ àtúmọ̀ bára wa ṣòwò pọ̀, a tún lè máa fẹ́ máa ara wa gan, a tún lè jọ máa ṣoríire papọ̀. pé a pínra wa níyà ò túmọ̀ sí wípé a lè jọ ṣàṣe papọ̀ mọ́. gẹ́gẹ́ bí Barrister, èmi rò wípé ó yẹ kí bàbá yìí ó lóye jù bẹ́ẹ̀ lọ. And it's someone that I respect so much. Mo ń sọ̀rọ̀ nípa Barrister yìí, ó wà very very intelligent. But tí wọ́n bá wà intelligent, tó bá wà religious, kò sí bí ó ṣe ní máa gbọ́ àwọn èèyàn kan, tàbí kò sí ní bí ó ṣe ní máa wà bias lọ́pọ̀lọpọ̀ ọgbà. So to the best of my understanding, sir, Barrister ni mo ń sọ fún o, àtàwọn tó bá tún nírú èrò bẹ́ẹ̀. Sunday Igboho is not a divisionist. Sunday Igboho is an agitator. He's a liberator. Ó wá liberate àwọn èèyàn ẹni, ó wá open ojú wọn sí tí wọ́n fi gbọ́dọ̀ rò pé dídá dúró ni yóò ran ìran àti ẹ̀yà wa lọ́wọ́. Kò sí ní tó burú ńbẹ̀. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Yorùbá lẹ́ ń sọ lẹ́nu, ṣùgbọ́n majority yín ríra yín gẹ́gẹ́ bí Fúlàní. Àfáà kan láàrin wọn, kí lorúkọ bàbá oníláwàní ńlá yìí, Habib Lágbàjì, ó jẹ́ oyé wa wípé Sudan ni ìran bàbá bàbá òun ti wá. Mo ní fídíò ẹ̀ lọ́wọ́, mo lè sọ categorically lórí ìtàkùn ayélujára pé Sudan làwọn ti wá, ó ní ìran Sudan ni ìran bàbá wọn ti wá. Imam Fàbí ńlọsọ́njọ́ ní pé Mali làwọn ti wá ń tiwọn, ní ìran bàbá wọn ti wá. Bàbá dẹ̀ sọ àwọn èèyàn kan mọ̀ bínú ni. Ṣùgbọ́n gbà táwọn tí wọ́n wá láti bẹ̀ ò fi pamọ́. Ẹni tí ìwé ò bá dá ní mọ́ fi pamọ́. Ìran bàbá ńlá bàbá wọn ni wọ́n sọ, kì í sì rántí wọn. Àwọn ti dọ́mọ Ọ̀fà, àwọn ti dọ́mọ Ìlọrin ní ìsìn. Ṣùgbọ́n ìran wọn Mali wọn ti wá. Majority wa náà sọ pé ìran wa Ilé Ifẹ̀ láti wá, kò rújú. Yorùbá nation, Yorùbá yìí ti mọ̀ yẹn, it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation. Ìtọ́jú máa bá ń champion Yorùbá nation kò túmọ̀ sí pọ́ńtọ́ òun nílà káyè mọ́. Nnamdi Kanu champion Republic of Biafra. Àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Anthony Enahoro, Nnamdi Azikiwe, Tafawa Balewa, àwọn náà champion independence fún Nàìjíríà. Bí wọn ò bá champion independence fún Nàìjíríà, ta ni ó máa jàǹfààní independence nísìnyí? Ṣé bá gbé òyìnbó làbá sì wà? Àbá sì máa tẹrú, bóyá bá ti tọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín gan lẹ́rú sókè òkun. Ta ló mọ ibi tẹ́ ẹ̀ bá sọlẹ̀ sí? Ta ló mọ ibi tẹ́mi ìbá sọlẹ̀ sí? Bóyá inú oko òrèké kan ni ìbá wà tí ìbá ti máa roko, who knows? So ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n sọ pé ó tó ọmọ Ilé Ifẹ̀ alùbàtà ìdarin. Ẹ̀yin èbó ẹ máa padà lọ bí ẹ ti wá. Àwa náà ti lọ́gbọ́n àti nímọ̀ àti lóye tá a lè fi ṣèlú wa. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Sunday Igboho náà ṣe jẹ́. Tá a bá sọ pé káwọn Haúsá máa padà lọ, kí Fúlàní ó padà sókè ọya, káyà Yíbò ó padà sọ́dọ̀ wọn, káwò dúró ń bí, káwọn ẹ̀yà Yíbò náà kàn develop ìlú wọn. Lo and behold, nínú ẹ̀yà tó máa tètè progress láyé, ẹ̀yà Ìgbò wà ń bẹ̀. Nínú ẹ̀yà tí ó tètè progress lórílẹ̀‐èdè yìí tí Nàìjíríà bá pín lọ́la, ẹ̀yà Ìgbò jẹ́ kan ń bẹ̀. Bẹ́ẹ̀ náà lẹ̀yà Káàárọ̀ Oòjíire náà jẹ́ kan ń bẹ̀. And lo and behold, ṣé kí n mọ́ parọ́ fún yín? Ẹ̀yà Haúsá Fúlàní, tàbí kí n sọ pé àwọn Haúsá, àwọn náà jẹ́ ẹ̀yà tí yóò tètè develop. Torí kálukú wa ló ní nǹkan àmúsọ̀rọ̀ àkàn mọ́ ní. Ń bá àwọn Haúsá lọ́la àlùbọ́sà, sáwọn ará àlùbọ́sà mi gbìn, ará àlùbọ́sà jẹ níbí. Ń bá wọn ní gbin ata, gbin tòmátò, wọ́n kàn mọ́ export ẹ̀ sọ́dọ̀ wa ni. Wọ́n mọ̀ export màálù, export gbogbo nǹkan tí wọ́n ń tà. Ẹ já tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tá à ń sọ ká mọ́ ṣàyàbá. So Igboho làwọn nígbà wà sí fẹ́ trust rẹ̀, and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákì lọ́rin, àwọn kògùn bọ̀ wá. Àwọn ibi tí mo ti fẹ́ liberate bàbá ìlélẹ̀ yìí, wọ́n ti mí ìṣẹ̀ papọ̀ mọ́ra wọn. Sunday Igboho kọ́ ló sọ pé ó ń bọ̀ wá ìjákì lọ́rin. OPC Gani Adams ló ń bọ̀ wá gbà lọ́rin. Rárá o, Sunday Igboho kọ́. Sunday Igboho ever sọ pé àwọn fẹ́ gbà lọ́rin rí. Torí Sunday Igboho dúró bíi jagunjagun bó ń fẹ́ lọ gbàlú kan fẹ́ nìkan rí. Yorùbá nation ò dẹ̀ sọ wípé a fẹ́ gbà lọ́rin. Àwọn ọmọ Yorùbá tí ń bẹ ní Ìlọrin náà ń sọ fún wa wípé a gbàgbé àwọn
ọmọ Yorùbá tí ń bẹ ń Kogi ni wọ́n sọ wípé àwọn táwọn jẹ́ okun o a ti pa wọ́n ti o a kà wọ́n kún o a ti gbàgbé àwọn o a kà wọ́n kún ara wa mọ́ o ń ló jẹ́ ká máa pè wọ́n lára wa títí dọ̀la Ìlọrin Àfọ̀njá ńlọrin ọmọ jẹ́ wọ́n jọba ń bẹ o wọn ò jọba ń bẹ o igbádogóje o Fúlàní náà ní sì ń jọba lọ o Ìlọrin Àfọ̀njá ńlọrin Àfọ̀njá ọmọ jẹ́ ìtàn tí ò lè parẹ́ ni so kí wọ́n má mú papọ̀ mọ́ra wọn OPC ló fẹ́ wá gbà lọ́rin jò ní o tán làwọn fẹ́ lé ọba kúrò kì í ṣe Sunday Igboho. àwọn fẹ́ wá jọba lọ́rin tó kìdí ń pa wá lẹ́rìn tó nígbàgbọ́ àní confidence nínú the so called Ìlú Ẹkùn àti ẹni tó dálẹ̀. inú wa dùn bẹ́ẹ̀ ṣe ní confidence nínú Ìlú Ẹkùn àti ẹni tó dálẹ̀ and let me tell you this ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ wípé Sunday Igboho kọ́ ní sọ wípé mo fẹ́ dá Ìlú Ẹkùn lẹ̀ sílùú kan ní tèmi mọ̀ sí díẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìlú yẹn ni wọ́n wá ń bá Sunday Igboho pé àwa náà fẹ́ ní Ìlú Ẹkùn ń bí Sunday Igboho kọ́ ló sọ pé òun fẹ́ dá Ìlú Ẹkùn sí Ìlọrin àwọn ọmọ Ìlọrin fúnra wọn ọmọ Kwara State fúnra wọn ni wọ́n rè bẹ̀bẹ̀ lọ́dọ̀ Sunday Igboho bàbá àwa náà fẹ́ ní Ìlú Ẹkùn nílọrin ok ẹ̀wọ́ ẹ̀yin tẹ́ bá ní interest jọ níbi tó ti kan Igboho nìyẹn àwa wà á lọ́ǹchì ẹ̀ wọ́n show interest Igboho dẹ̀ lọ síbẹ̀ láti lọ lọ́ǹchì ẹ̀ fún wọn pé ó dá wa fi Ìlú Ẹkùn lélẹ̀ níbí o Sunday Igboho bá jàgídíjàgan lọ sẹ́niwẹ̀ẹ́ kò sọ fẹ́ nìkan kan bì kankan pé kán kó Ìlú Ẹkùn jọ majority àwọn èèyàn ló ń pè majority àwọn èèyàn ló ń send message sí mi àwọn fẹ́ join Ìlú Ẹkùn àwọn fẹ́ join Ìlú Ẹkùn àwọn fẹ́ join Ìlú Ẹkùn àwọn fẹ́ darapọ̀ mọ́ Ìlú Ẹkùn kí ni nǹkan táwọn lè ṣe èmi fẹ́ jẹ́ coordinator nbí èmi fẹ́ jẹ́ I am telling you bó ṣe rí nìyẹn so point of correction sir. That is our position as members of Ìlọrin Heritage Preservation Foundation. Bẹ́ẹ̀ bá sọ pé ìwà fẹ́ Ìlú Ẹkùn nílọrin ẹ̀yin nìkan kọ́ lẹ́nu Ìlọrin èyí tó kù ń bẹ lọ́wọ́ àwọn tó kù náà lọ́wọ́ àwọn èèyàn tó kù náà síbí Ìlọrin Heritage kìnnìkan foundation ni ẹ pé tọ̀dọ̀ yín ẹgbẹ́ kan lásán lẹ́yìn you are just an association àwọn indigene tó kù náà wọ́n sì pọ̀ ẹgbẹ́ mi náà sì lè jáde wípé àwọn ń tà wọn o àwọn fẹ́ Ìlú Ẹkùn and majority carry the vote èyàn ọmọ fapájánú kọ̀rọ̀ yàrá kan ni bẹ̀bá wa ṣagídí bẹ́ẹ̀ délẹ̀ nǹkan tẹ́lẹ̀ fẹ́ Ìlú Ẹkùn níjọ́kíjọ́ tán bá jìyàn gbé ńlọrin kí Sunday Igboho mọ́wọ́ ti gbọ́ndò kọ́ mọ́ wòran kí gbogbo ọmọ Yorùbá ó sì fi ńlẹ̀ kẹ́ mọ́ dá tán gbogbo òjínigbé tí sì ń lọ́pìnlẹ̀ Kwara ká mọ́ lẹ́rán ká mọ́ wòye kí Sunday Igboho ọmọ mutí nínú ilé ẹ̀ ẹni ta ni ó yá ni lówó tí ó yá ni kò fi á jẹ gbèsè ni ìyí tó yá ni ò fásìrí ó tú ni bọ́ bá wá ǹtí ló fẹ́ ṣèrànlọ́wọ́ bẹ́ẹ̀ bá sì ní ọmọ wá ǹtí ló dín wàhálà rẹ̀ kù yóò rèpo sọ́pọ̀lọpọ̀ mọ́tò yóò kó mọ́tò tẹ̀léra wọn yóò káwọn èèyàn tẹ̀léra wọn òní ọ̀bọ wọn òní ọ̀rà tí wọ́n jẹ òní ó ṣe lé òní ó ṣe tọ̀hún. àwa sọ́wọ́ àrọ̀rùn kákúnlẹ̀ fínsà gbé òkété ń bẹ́nu ṣàì ẹja fin kọ́ jáde fúù ká dáná sí ẹ dáná sí ọyẹ fẹ́ fúù kákúnlẹ̀ dẹ́sà kákúnlẹ̀ pòkété inú ẹ̀ kákúnlẹ̀ tá ká tún wá kúnlẹ̀ gbowó ẹ̀ kò possible bẹ́ẹ̀ ó ń tọ́ òrìlé ayé wa so èèyàn ibẹ̀ yẹn sórí rẹ̀ èèyàn ibẹ̀ yẹn nísinmi èèyàn ò kí ń bẹ̀ yẹn ní àlàáfíà bẹ́ẹ̀ bá sọ pé àlàáfíà ara yín ti pọ̀ jù kò sí wàhálà àwọn ọmọ wo ìran ni ń bí gbà tó ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ oríire everybody dìde everybody bẹ̀rẹ̀ sí ní pariwo here and there rárá o kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o ìjọba gbọ́dọ̀ gbé gbèsè gómìnà Ṣèyí Mákindé o Bọ́lá Tinubu o lọ́tún lọ́sì ariwo gbàlú kan kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ gómìnà gbé gbèsè ìjọba àpapọ̀ gbé gbèsè at the end of the day ara wọn ọmọ wa padà majority èèyàn ní bẹ́ẹ̀ nù gbó nípínlẹ̀ Kwara tí wọn ò tí ì rí dòní ǹjẹ́ ẹ mọ iye èèyàn tó ti sanwó ransom ní Kwara state lónìí nbọ́ba kan ló tún san ransom tán tó padà pa ó tún padà kú sákóló ó ti kú wọn ò sọ àwọn èèyàn sì tún gbé ransom lọ wọ́n tún gbà á so to the best of my understanding ẹ̀yin kọ́ lẹ́ sọ pé Sunday Igboho mọ̀ wá sí ìpínlẹ̀ Kwara and again tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Kwara
Ìlọrin nìkan ni kẹ́ ẹ sì máa sọ̀rọ̀ lé lórí, agboolé yín nìkan ni kẹ́ ẹ sì máa sọ̀rọ̀ lé lórí nílọrin, inú ẹgbẹ́ yín nìkan ni kẹ́ ẹ sì máa sọ̀rọ̀ lé lórí nílọrin, kì í ṣe ní gbogbo Ìlọrin. Ká tó wá sọ pé máa gbẹnusọ fún ìpínlẹ̀ Kwara, sẹ́yìn lẹ lọ́ọ̀fà ni, sẹ́yìn lẹ làwọn ilẹ̀ yín lẹ lòró ni, ẹ̀yìn làwọn ìpínlẹ̀ tó kù ní Ọ̀fà ni, ní Kwara State ni. gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún lọ́rin, à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwa ń sojú pé position títí wa o a sì padà gbé jáde a sì. Kí ni relevance foundation yín nílọrin, kí ni relevance foundation yín lórílẹ̀‐èdè Nàìjíríà? ìgbésẹ̀ tó bá yẹ ká sí gbogbo ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn nílọrin àfẹ́ wọn Kwara. irọ́ o má sì tuntun mẹ́lẹ́tò pẹ̀lú mi, má sì tuntun mẹ́lẹ́tò pẹ̀lú ọ̀rẹ́ mi, òbò rẹ lọ́ọ́ fara mú o, lọ́ọ́ fọwọ́ mú o, má dòmí má dọ́rẹ́ mi o, tiẹ̀ lọ́ọ́ lẹ̀ ń plásítà o. àfẹ́ wọn nílọrin kò wọlé, àwọn ẹgbẹ́ yìí ò fẹ́ wọn nílọrin, àwọn ẹgbẹ́ mi lè fẹ́ wọn nílọrin, torí ẹgbẹ́ tí ń sọ̀rọ̀ mi rò pọ́n jí ọmọ yín gbé, rò pọ́n jí ìyàwó yín gbé, wọn ò sì jẹ́yìn gangan gbé. So àwọn tí wọ́n ń yọ lẹ́nu tí wọ́n ń jí gbé, àwọn eléyìí lè sọ pé ẹ wo ẹbọ kéékèèké ní gba láìkúlà, àwa fẹ́rù ẹkùn, àwa fẹ́ Sunday Igboho. àfẹ́ wọn ní Kwara yẹn kò lè wọ́ọ̀kì láéláé, torí pé ìlú tí ń bẹ nípínlẹ̀ Kwara pọ̀ gan. So majority wọn dẹ̀ ní Yorùbá ni wọ́n. So ẹ̀yin tá ẹ̀ lè gbẹnusọ fún Ìlọrin ò lè gbẹnusọ fún ìpínlẹ̀ Kwara. Lọ́fà wọ́n lè gba èrò ẹkùn, láwọn ìlú tó kù ní ìpínlẹ̀ Kwara wọ́n tiẹ̀ ti gba ní kìí ṣe pọ́n lè gbà, wọ́n ti gbàrú ẹkùn. nígbà tó pé ó ti wá láti ti tẹ́ pé lọ́ọ́ gan-an ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀. Ó ti wá already, wọ́n ti inaugurate ẹ̀ already. Yeah. So kí wá ní ó ṣẹlẹ̀? Ó ti wá, ó ti jókòó, ó ti dúró, wọ́n ti tẹ́wọ́ gbà á. Ẹni tí ò dùn mọ́ lókù tí ọmọ sanrí mọ́lẹ̀, eléyìí ò nira. báyìí nǹkan. kò dí wa lọ́wọ́ láti ìgbésẹ̀ títí wa, kò dí wa lọ́wọ́. Medicine after death lélẹ́yìí, àwọn tó ti rán yúnífọ́ọ̀mù àwọn tó ti múra bí ọmọ ogun, ta ni ó dá wọn padà, ta ni ó stop wọn, ta ló ń tọ̀hún, ta ni ó dá wọn padà? They play my fan. láti ìgbésẹ̀ tá a bá fẹ́ ṣe because èyí táwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní license ní Kwara lọ́kàn wa, wọ́n lè máa lọ ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí gbogbo Ọ̀yọ́ wọ́n profile lọ́kàn wa, wọ́n lè máa lọ ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West, but ní Kwara ti ti wá yìí agenda divisionist wọn yẹn ni náà ni objective wọn, ojú tá a fi ń wò nù. N tó sì gbé mi wá náà nù, agenda divisionist wọn náà ni agenda wọn, but every one of us ló expect Bọ́lá Ahmed Tinubu for second time, so divisionist wà dà ń bẹ̀. Ǹjọ́ wulẹ̀ ti gbọ́rọ̀ àápín ni àáyà ni lẹ́nu Sunday Igboho, ní tí Sunday Igboho ń bá káàkiri nísìnyí ni pé báwo nílẹ̀ yìí ò ṣe ní ìdílé ogun, bóò ní ìjínigbé ó ṣe ròkun gbàgbé, bóò ní wàhálà àti ìdààmú tó dé bálẹ̀ wa yóò ṣe di àfihàn tẹ́gun aláré fi sọ. Wọ́n jí wọn gbé lónìí, wọ́n gba ransom lọ́la, ọjọ́ wo ló máa stop? ń tọ́ka Sunday Igboho ní ìsẹ́nu, ẹ má fọ̀tẹ̀ sí, ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́ o, US Imam, ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́. Gbogbo wa lọ̀rẹ́ gómìnà, gbogbo wa lọ̀rẹ́ ń tó dára o, ẹ má fọ̀tẹ̀ bá, ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́. Sotiye ìmọ̀ ní gbogbo Ọ̀yọ́ wọ́n profile àwọn Fúlàní, àwọn Haúsá, gbogbo alárí gbogbo ìmọ̀. Can you imagine? So àwọn ilé náà ń claim Haúsá ni, àwọn àbá ń claim Fúlàní pé Fúlàní làwọn nìyẹn. Wọ́n profile Haúsá, wọ́n profile Fúlàní. Ṣé àwọn Fúlàní tí wọ́n profile ṣé wọ́n ṣe ń tọ́da ni wọ́n profile wọn? Àwọn àti Haúsá ti jọ ń gbé láìmọye ọdún, kò síjà kò síta. Haúsá ọ̀dẹ̀ ní lọ́kàn láti lọ gbàlú ẹlòmíì, Fúlàní ló gbé jihad wọlé. Haúsá ń bá business wọn lọ ní anywhere tán bá wà, kó jẹ́ góòrò lásán wọ́n ń tà, wọ́n ní ìgbọ̀kànlé inú ẹ̀. Haúsá ni yóò fọ́ àgbọn, ni yóò gbé àgbọn sórí tí ọmọ kiri àgbọn káàkiri, wọ́n dẹ̀ ń jẹun nínú ẹ̀. Haúsá ni yóò gbé àgádágodo lérí tí ọmọ kiri ẹ̀ káàkiri, wọ́n dẹ̀ ń jẹun lórí ẹ̀.
Haúsá ní ń ta torchlight ní toríṣiríṣi ní ń ta bátìrì wọ́n dẹ̀ ń jẹun pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ ní fọkànbalẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ yọ ẹnìkankan lẹ́nu. láyé àtijọ́ kó kán tó máa ń olè kán tó máa Haúsá mọ yọpẹ́ o. ń ta mọ̀ wọ́n mọ́ láyé ìgbà náà ni pé wọ́n yìí rìn láì kán sanwó dágà wọ́n máa ń mú ọ̀bẹ wọn dání ni. ọ̀bẹ ọ̀nà àṣírí ẹ̀ ń bá tọ́ wọn ni o ẹ̀ ń bá fẹ́ yàn wọ́n jẹ ni o. náà tó fọ̀bẹ yọ pé búgàṣí wọn ló sì sún sẹ́yìn. so Fúlàní ló dé láàrin AK-47 lọ́wọ́ wọn àwọn ni wọ́n ń daran tán gbé AK-47 kọ́rùn daran kékeré àwọn ni wọ́n ń pàgbẹ́ sáàlà àwọn ni wọ́n ń jìyàn gbé tí wọ́n ń gbára ń sọ̀mù yìí. so tá a bá profile wọn amadísìn tàbí profile wọn sà. wọ́n hàn wá ìjọba sì dákẹ́ so tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara State kí wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá. crisis kankan ò lè ṣẹlẹ̀ ní Kwara State sà kò dẹ̀ sẹ́ni tí ó lé ẹnì kankan padà gbogbo alájọ nílùú gbogbo alájọ nílẹ̀ yìí ìpínlẹ̀ Kwara kìí ṣe tẹ̀yìn nìkan Ìlọrin kìí ṣe tẹ̀yìn nìkan Ọlọ́run mú agara dá yín Yorùbá ní ẹni tá a mọ̀ yẹ́ ìta mọ̀ bàbá agara dá Mr. Olùsànyà dada God bless you ṣàìṣe púpọ̀ mo dúpẹ́ o. so like I said bàbá yìí ò lè sọ̀rọ̀ nípa gbogbo Ìlọrin ká tó wá sọ pé wọ́n sọ̀rọ̀ nípa gbogbo Kwara. because in Ìlọrin here we are going to protect ourselves. You are going to protect yourself but ẹ lè tí protect ara yín. Kwara State wọ́n ti jíyàn gbé jù lélẹ̀ tòní tọ́mọ́nú ọdún yìí o Kwara State wọ́n ti jíyàn gbé jù ní gbogbo ìsàlẹ̀ ń bì yìí Kwara State ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n jí gbé tán sì tún wà nínú igbó nìsín ẹ rí wọn protect iná ṣe jí wọn gbé tẹ́ bá rí wọn protect wọn ní jí wọn gbé ṣé Madam Tóyìn Adéoyè God bless you ma ọkùnrin náà ń jẹ́ Tóyìn o bọ̀yẹ́ jẹ́ ń pè wọ́n ní Madam Tóyìn Adéoyè God bless you ma mi ní wáyìntì ẹ̀yin náà lè ra sticker fún mi ẹ sì lè ra gift fún mi mo rí pé àwọn èèyàn ò tí ì ra gift fún mi lónìí God bless you ma God bless you ma mi ní wáyìntì ẹ ra gift fún mi tẹ́ bá wò sàlẹ̀ ibi tẹ́ ti ń wò mí yẹn ẹ máa rí symbol gift pack báyìí bí ìgbà tẹ́ di nǹkan tẹ́ fẹ́ fi fún yàn lẹ́bùn tó ń róòlù báyìí ẹ lè click lórí ẹ máa fi fún mi gift àwọn sticker yẹn pọ̀ ńbẹ̀ then ẹ lè click lórí dollar sign yẹn náà yóò gbé wọn bí tí sticker wà tàbí àwọn eléyìí tí wọ́n rà fún mi ẹ lè click lórí ẹ yóò gbé lọ síbi táwọn sticker yẹn náà wà kúṣẹ́ ní mórí iṣẹ́ yá God bless you mi ní wáyé tí ẹ̀yin náà ò ní tán wọ ẹ̀yin tẹ́ rà fún mi. ó kọ yín kan sí. orúkọ mi ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. ẹgbẹ́nsọ fún. táǹgbẹ́nusọ fún Ìlọrin Heritage Preservation Foundation. Ìgbẹ́nusọ fún Ìlọrin Heritage Preservation Foundation. God bless you baba. ṣùgbọ́n táwa ń gbìyànjú àti sọ fún yín ni pé ààbò ara ẹni náà làbò òlú. Yorùbá sì ní a kì í rẹ́ni ranni lẹ́rù kápọ̀rùn wọ ni o. Olóyè Sunday Igboho kò pé ẹ mówó wá kò pé ẹ móbì wá kò pé ẹ dáwó jọ kò pé báyìí ní ká ẹ ṣe ṣùgbọ́n ó wá láti ṣèrànlọ́wọ́ fún gbogbo ìpínlẹ̀ Kwara tàbí ká sọ pé ìpínlẹ̀ Kwara ń fẹ́ ìrànlọ́wọ́ fúnra lára wọn ṣé ẹ gbàgbé aráàlú lásán ò lè déédéé kó bọn kó kádà kan pé ń bo lọ́dà kó sọ pé òun fẹ́ lọ gbèjà ara òun ni ọlọ́pàá ò mú ṣùgbọ́n ẹgbẹ́ ààbò ara ẹni làbò òlú ẹgbẹ́ ìdáàbòbò ni ọ̀pọ̀ lóríṣiríṣi ìkan nínú ẹ̀ ní ìrù ẹkùn fìjìláńtì dádúró ọdẹ ìbílẹ̀ dádúró àwọn fìjìláńtì yẹn póríṣiríṣi àwọn ọdẹ ìbílẹ̀ náà póríṣiríṣi kálukú wọn ń béèyàn lọ dálẹ̀ ẹ má jà fọ̀tẹ̀ ṣe nǹkan à ń bá wọn pàdé káàkiri lóde wọ́n discharge duty wọn accordingly wọ́n wà law abiding à ń pàdé wọn lóde wọ́n ń lo ìbọn tí ìjọba authorize fún wọn pé agbára wọn gbé same thing as ìrù ẹkùn ńgbà tí ìrù ẹkùn ti dé o àti ìgbọ́ pé ọmọ ìrù ẹkùn fàjẹ̀mọ́ níbì kan àbá ń ṣèyàn léṣe níbì kan rárá o wọ́n ní ìlànà tá a tẹ̀lé
wọ́n ṣetán láti tẹ̀lé ìlànà ìjọba. So why not? Tírú ẹkùn ò lè stay. Ó ti stay already. Ó ti fẹsẹ̀ múlẹ̀ already. It has come to stay. And kudos to Sunday Igboho. Pọ̀ máa kínni. Out of oríṣiríṣi ọ̀rọ̀, out of oríṣiríṣi ẹ̀gàn, out of oríṣiríṣi nǹkan. Ó sáà ní focus pé n tá fẹ́ ṣe lélẹ́yìí, ó dẹ̀ ṣe, Ọlọ́run dẹ̀ fún ṣe. So bàbá Barrister, ẹ fọkàn balẹ̀. Ìró ẹkùn ti dé Kwara State. Ìró ẹkùn ti dé Ìlọrin. Ǹdẹ̀rù pé wọ́n disturb yín tàbí wọ́n wá síwájú ilé yín àbí wọ́n sọ pé àwọn fẹ́ ṣọ́ọ̀bù lọ́dọ̀ yín. So ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kí wọ́n ṣe tiwọn, ẹ̀yin náà ṣe tiyín. Ọ̀nà tí ẹgbẹ́ yín bá fi lè dáàbò bo ìlú ẹ máa ṣe, ẹ fi ràn ìjọba lọ́wọ́. Ìró ẹkùn náà wọ́n ṣe tán láti kún yín lọ́wọ́. Bọ́n bá wá kún ẹ̀yin lọ́wọ́, wọ́n dẹ̀dì láti kún ìjọba lọ́wọ́. Ṣàánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o. Ilé onílé wa tọ̀nù nínà wá wọlé o. Ok, mo ti ráwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ti ń ra gift fún mi. Tàbí yes, ẹ̀yin náà lè ra gift fún mi. Ẹ lè ra gift, ẹ lè ra sticker. Méjèèjì ló wà ńlẹ̀. Méjèèjì lè máa rí ìsàlẹ̀ ibi tẹ́ ti ń wò mí yẹn. Ẹ rí gift lọ́tọ̀, ẹ rí sticker lọ́tọ̀. Tó bá wò yín bẹ́ẹ̀, ẹ click lórí ẹ̀. Kẹ́ fi ṣe kú iṣẹ́ tí mo rí iṣẹ́ ya. Gbogbo ẹ̀yin tí ẹ rà fún mi, náà ò ní sanwó yín. Mi ní wá kankan ti inú yín. Ìbànújẹ́ ò ní kàn yín, kò ní kàn bí yín. Ẹ já fi ọ̀tẹ̀ sílẹ̀ ká gbé ìfẹ́ lárugẹ. Ká má kọrin kówókówó. Àràbò owó mojú tìrókò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Ìlọrin tán kàn sọ ni pé ẹlẹ́bọ ni Sunday Igboho. Ilé tutù lẹ́yìn. Ta ló nálé onílékulẹ́ja tó ẹ̀yin àfáà Ìlọrin nínú gbogbo àfáà tí ń bẹ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire? Kò sí. Ìlọrin láti rí ẹlẹ́hà tí ń ta lékulẹ́ja. Ṣẹlẹ́hà ọ̀gbẹ̀sìn ni. Ṣebí inú ẹ̀sìn Islam lẹ ti há. Kí ló dé tó wá jẹ́ pé lékulẹ́ja ló fi ń sọ̀rọ̀ ajé? Ẹ̀yin ẹ sọ fẹ́lẹ́ hàn pé kó mọ́ta lékulẹ́ja mọ́ bóyá bí ò ní pa. Òwò míì tó bá mojú ẹ̀kẹ́ gbélé lọ́wọ́. Kọ́mọ̀ta ìjáyé tanra wa.